hallelujah. Ẹ káàárọ̀ o, a kú ọjọ́ òní, ẹ kú ojúmọ́ o. Òní lọ́jọ́ ìsinmi, bẹ́ẹ̀ ni Sunday àkọ́kọ́, ọjọ́ ìsinmi àkọ́kọ́ tó ń bẹ nínú oṣù kẹwàá ọdún tá a wà nínú rẹ̀ yìí. Àwa ìjọ orí afẹ́fẹ́ la gbé ìsọ̀ wá bá wa lónìí. Àwa ìjọ olùfẹ́ Jésù Kristi káàkiri gbogbo àgbáyé. Jesus Lovers Everywhere Life Community Church ló gbé ìsọ̀ wá bá wa lónìí o, gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ ìsinmi. Níbi gbogbo tá a bá wà, tá a ti ń darapọ̀ mọ́ wa, mo fẹ́ ká ké sí àwọn ènìyàn wa nítòsí, lọ́nà jíjìn, níbi gbogbo tó bá wà, ẹ ké sí bàbá, ẹ ké sí màmá, pé ìsìn ọ̀wọ́ ti bẹ̀rẹ̀ báyìí o, ìsìn ti bẹ̀rẹ̀ báyìí, ẹ kí gbogbo wa parapọ̀ láti jọ́sìn sí Olúwa ká mọ rírì Ọlọ́run. Kò sáwàwí fẹ́nikẹ́ni, kò sí ìjọ níbi tí mo gbé wà, kò sí bí mo ṣe lè lọ sínú ilé ìsìn ojúkojú, kò sí bí mo ṣe lè wọnú ilé ìsìn lọ jọ́sìn, kò sí àwáwí o. Bí ẹ̀rọ ayára ayélujára bí ajere bá ń bẹ lọ́wọ́ rẹ, bí ẹ̀rọ tó ń bẹ lọ́wọ́ rẹ tá à ń pè ní fóònù yẹn tó bá ń bẹ lọ́wọ́ rẹ, àbí o ní laptop lọ́wọ́, kò sí àwárí fún ẹnikẹ́ni tí ò lè dàpọ̀ mọ́ ìsìn ọ̀wọ̀ lónìí. Ẹ ká ké sí gbogbo ènìyàn pé ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀, ẹ ká dàpọ̀ mọ́ ìsìn ọ̀wọ̀ yìí, kájọ jọ́sìn sí Ọlọ́run, kájọ mọ rírì Ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wa lónìí, láì fi àkókò ṣòfò, láì dá wa lágara. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa. Ọpẹ́ ní ìbẹ̀rẹ̀ ohun gbogbo, ọpẹ́ ló gbọ́dọ̀ wà láàrin ohun gbogbo, ọpẹ́ sì ló gbọ́dọ̀ parí ohun gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá, amẹ̀dá, bẹ́ẹ̀ ni ọba tó ń gbọ́ gbogbo àdúrà wa, ọba tó ń dá wa lóhùn, ọba tó ń ṣe ohun rere fún wa, ọba tó ń tọ́jú wa. Òun ló ti ń tọ́jú wa láti bẹ̀rẹ̀ ọdún yìí wá, láti oṣù kìíní dédé oṣù kẹwàá, bẹ́ẹ̀ ni lẹ́yìn oṣù kẹwàá ó kù oṣù méjì kí ọdún yìí fi kásẹ̀ ńlẹ̀. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ká fi ọkàn wa dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká fi ọkàn wa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Àwa tá a mọ̀ọ́re, gbogbo ọkàn tó mọ̀ọ́re tó ń gbọ́ mi lónìí, sọ wípé Ọlọ́run ó ṣé, Ọlọ́run ó ṣé, bàbá ó ṣé, ọmọ ó ṣé, ẹ̀mọ́ ó ṣé. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo ọ̀nà tó ti ṣoore fún wa. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tí ò jẹ́ ká ṣubú dànù, bẹ́ẹ̀ ni Ọlọ́run tí ò jẹ́ kí ọ̀tá mú wa, tí ò jẹ́ ká ayé mú wa, Ọlọ́run tí ò jẹ́ kí ibi ó ṣẹlẹ̀ sí wa. Bẹ́ẹ̀ ni mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká gbé ohùn ọpẹ́ wa sókè, ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ká mọ rírì ẹ̀ o. Ọlọ́run olódodo ni, Ọlọ́run olótìtọ́ ni, ọba tó ń ṣàánú wa, òun ló fún wa láàánú, jẹ́ ká rí àánú gbà o. Òun ló ń tọ́jú wa, ló ń tọ́ ìṣiṣẹ́ wa, ìjáde ìwọlé wa, kò jẹ́ kó léwu nínú, kò jẹ́ ká jáde sí ikú lọ́wọ́, kò jẹ́ ká jáde sí àrùn lọ́wọ́, kò jẹ́ ká jáde sí ibi lọ́wọ́, kò jẹ́ ká jáde sí ọwọ́ àwọn alọ́nilọ́wọ́gbà, kò jẹ́ ká jáde sí ọwọ́ àwọn apanijayé, apanilẹ́kúnjayé. Ọlọ́run ló ń tọ́ ìṣiṣẹ́ wa, ó ń pa wá mọ́ lọ́wọ́ ewu ọ̀sán, ó ń pa wá mọ́ lọ́wọ́ ewu òru. Bẹ́ẹ̀ ni òun ló ń ràgàbò wá, ló ń tọ́ ìṣiṣẹ́ wa, ló sì ń dáàbò bò wá, ni ò jẹ́ kí ọ̀tá mú wa. Ẹ ká gbé ohùn ọpẹ́ wa sókè sí, ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run wa ni, Ọlọ́run wa ni, ọba wa ni. Bẹ́ẹ̀ ni òun ló ti ń tọ́jú wa láti ìgbà yìí bọ̀. Ọlọ́run wa ó tó yìn, ó tó gbéga, ó tó sìn, ó tó yìn, ó tó gbéga. Ọlọ́run ni, òun ni Ọlọ́run gbogbo àgbáyé o. Fún àwa tá a mọ̀, fún àwa tá a ti rà padà, fún àwa tá a mọ rírì rẹ̀, ẹ ká gbé Ọlọ́run ga tọkàntọkàn. Má yẹ kójú kó tì ọ́. Kò sáwàwí tó bá ti sọ nípa ọ̀rọ̀ ẹ̀yìn, kò sí àwáwí tá bá ti ń sọ nípa ọ̀rọ̀ ọpẹ́ o. Ọpẹ́ tó bá fún fọ́lọ́run, èṣù á gbà lọ́wọ́ ẹ̀. Ohun tó bá ti dúpẹ́ lórí ẹ̀ kò lè pẹ́ lọ́wọ́ ẹ̀. Ohun tó bá ti dúpẹ́ lórí ẹ̀ kò lè pẹ́ lọ́wọ́ ẹ̀. O lè dúpẹ́ lórí ọkọ, o fẹ́ pẹ́ lé ọkọ ni. O lè dúpẹ́ lórí aya, o fẹ́ pẹ́ lẹ́ni tó láya. O fẹ́ dúpẹ́ lórí ọmọ, o fẹ́ pẹ́ lẹ́ni tó lọ́mọ. O fẹ́ dúpẹ́ lórí iṣẹ́ rẹ, o fẹ́ pẹ́ lẹ́ni tó níṣẹ́. O fẹ́ dúpẹ́ lórí òkòwò rẹ, o fẹ́ pẹ́ lẹ́ni tó lókòwò. O fẹ́ dúpẹ́ lórí àwọn òbí rẹ, ẹ̀gbọ́n àbúrò rẹ. Ó dàbí wípé o fẹ́ dá nìkan wà láyé, kò sẹ́ni tó lè dá ṣayé ẹnìkan láyé. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ohun tá a bá ti dúpẹ́ lórí ẹ̀ kì í pẹ́ lọ́wọ́ èèyàn. Gbọ́ mi sà, ọpẹ́ òun làṣírí gbogbo ìrírí nínú ayé yìí. Ọpẹ́ làṣírí rẹ̀. Ìbẹ̀rẹ̀ ọpẹ́, ìbẹ̀rẹ̀ ọlá ni. Ìbẹ̀rẹ̀ ọpẹ́, ìbẹ̀rẹ̀ ògo ni. Ìbẹ̀rẹ̀ ọpẹ́, ìbẹ̀rẹ̀ kíni, ẹwà ni. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọkàntọkàn. Olúwa ó ṣé, ó ṣeun lórí ìgbéyàwó mi, ó ṣeun lórí ọkọ mi, ó ṣeun lórí aya mi, ó ṣeun lórí àwọn ọmọ mi, ó ṣeun lórí ẹ̀gbọ́n àbúrò, ó ṣeun lórí ìyá bàbá, ó ṣeun àwọn òbí mi, ó ṣeun alábàágbé, alábàárìnpọ̀, alábàáṣiṣẹ́pọ̀, ó ṣeun lórí àwọn oníbàárà mi, àwọn onígbọ̀wọ́ mi, olùrànlọ́wọ́ mi, ó ṣeun. Dúpẹ́ àwọn tó fi yí mi ká,
àwọn tó fi ń pa mí lẹ́rìn tó fi ń múnú mi nù. O ṣe gbogbo àwọn kan àwọn èèyàn gidi tó fi yí mi ká tó fi kún àyọ̀mọ́ mi tó fi mú kí ìrìn àjò yóò rọ̀ mí lọ́rùn. O ṣe ìwọ náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn ìran ènìyàn tó yí ọ ká, fún gbogbo àwọn ìjọ ènìyàn tó yí ọ ká. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí ìjọ Jésù Kristi tí gbogbo àjọ darapọ̀ mọ́ lónìí lórí òkè yìí. A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ rẹ gẹ́gẹ́ bí gbogbo àwọn kan tí ó mọrírì ohun tó ń ṣe níbí, gbogbo àwọn kan tó mọrírì pẹpẹ yìí, gbogbo àwọn kan tá ń bẹ lábẹ́ ìtòye ìpè yìí. A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run gbogbo àgbáyé. Ọlọ́run gba ọpẹ́, Ọlọ́run gba ìyìn, Ọlọ́run gba ọpẹ́, Ọlọ́run gba ìyìn, Ọlọ́run gba ọpẹ́, Ọlọ́run gba ìyìn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kàmí ẹ̀ kó lárinrin lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ ka orin Dáfídì yìí nínú ìwé Kíróníkà láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kíróníkà kìíní orí 16 ẹsẹ̀ 7 sí 10. Mo fẹ́ kà á láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí gbogbo àwa ọkàn tá à ń bẹ lórí òkè yìí, lórí gbogbo àwa ọkàn tá a jọ ń jọ́sìn papọ̀ yìí lọ́jọ́ ìsinmi. Bẹ́ẹ̀ ni kò ń ṣe ohun tó wọ́pọ̀ wípé ká máa jọ́sìn lórí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run fún wa láǹfààní ni, ó sì fún wa lórí ọ̀fẹ́ wípé ká máa jọ́sìn lórí afẹ́fẹ́, wípé kí àìmá lè wá sí ilé ìjọsìn kan kó má di wa lọ́wọ́. Kí wípé mo wà ní ìlú Àbújá, ẹlòmíì wà ní ìlú Abidabi, pé kó má di wa lọ́wọ́. Pé yálà ibikíbi tẹ́nikẹ́ni bá wà lóògùn ẹ̀bùn àgbáyé, wọ́n lè parapọ̀ mórí òkè yìí, wọ́n lè jọ́sìn sí òun Ọlọ́run ọba, wọ́n lè mọ rírì rẹ̀, wọ́n lè gbọ́rọ̀ Ọlọ́run, wọ́n lè gbàdúrà, wọ́n sì lè wojú Olúwa láti bá ẹni wọn pàdé. Bẹ́ẹ̀ ni pé kò sí ohunkóhun tó nílò àti dí wa lọ́wọ́ ìjọ́sìn sí Ọlọ́run àti sísìn Ọlọ́run nínú òtítọ́ àti nínú ẹ̀mí. Mo máa ka orin Dáfídì yìí tí ó ń bẹ nínú ìwé Kíróníkà kìíní ẹsẹ̀ 16 láti ẹsẹ̀ 7 yìí sí òpin orí yẹn ni orin Dáfídì yẹn wà, ṣùgbọ́n káka ẹsẹ̀ bíi 3 sí 4, ẹsẹ̀ 7 sí 10 ní káka ká fi yin Ọlọ́run. Ní ọjọ́ náà ni Dáfídì kọ fi orin mímọ́ yìí lé Ásáfù àti àwọn arákùnrin rẹ̀ lọ́wọ́ láti dúpẹ́ lọ́wọ́ Olúwa. Ẹ fi ọpẹ́ fún Olúwa, ẹ pe orúkọ rẹ̀, ẹ fi iṣẹ́ rẹ̀ hàn nínú àwọn ènìyàn. Ẹ kọrin sí i, ẹ kọ orin Dáfídì sí i. Ẹ máa sọ̀rọ̀ gbogbo iṣẹ́ ìyanu rẹ̀. Ẹsẹ̀ 10 ó ní ẹ máa ṣògo ní orúkọ rẹ̀ mímọ́. Jẹ́ kí ọkàn àwọn tí ó ń wá Olúwa kí ó yọ̀. Ìwọ náà ṣàmì tó lárinrin. Àmín. Ọkàn ìwọ náà tó ń wá Olúwa tó ń bẹ lórí òkè yìí lónìí, ọkàn rẹ yóò yọ̀, ọkàn rẹ yóò yọ̀. Ọlọ́run gbogbo àgbáyé, gbogbo wa lọ́kànjọ̀kan wa gẹ́gẹ́ bí ìjọ ènìyàn tó dá sí, tó mú kó wà láyé, tó mú kó wà láàyè rere, tó fún wa lórí ọ̀fẹ́ láti wá ojú rẹ papọ̀ lórí òkè yìí, lábẹ́ ìpè yìí, lábẹ́ orí ọ̀fẹ́ yìí, la gbé ọ̀gá, la dúpẹ́ lọ́wọ́ rẹ o. Ìpè ìwọ lọ́lọ́run wa, ìwọ ló bá wa, ìwọ ni bàbá fún wa, ìwọ nìkan náà ló tó fẹ̀yìntì, ìwọ nìkan náà ló tó sìn, ìwọ nìkan náà ló tó gbéga, ìwọ ní gbanigbani ní gbogbo ayé ń sátọ̀ wá, ìwọ ló kì í dání láéláé, ìwọ ló kì í kọni sílẹ̀, ìwọ ló ń tọ́jú wa, ìwọ làṣírí wa o. Bẹ́ẹ̀ ni ìwọ làṣírí wa, ìwọ sì ló ń bò wá láṣírí. A gbé ọ̀gá tọkàntọkàn fún ohun tó ti ń ṣe fún wa láti bẹ̀rẹ̀ ọdún yìí, fún ohun tó ti ń ṣe látìgbà tí oṣù kẹwàá yìí ti bẹ̀rẹ̀, fún ohun tó tún máa ṣe fún wa títí ọdún yìí ó fi parí, pàápàá fún ohun tó ṣe lábẹ́ ìsìn yìí láti dáhùn àdúrà, láti bá àìní wa pàdé, láti mú káwọn tí ò tí mọ̀ ọ́ kán mọ̀ ọ́, láti ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Lórúkọ Jésù Kristi Olúwa gba ọpẹ́ wa, Olúwa gba ẹ̀yìn wa, ọpẹ́ àti ìyìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Lórúkọ Jésù Kristi Olúwa wa, lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Mo fẹ́ ká gba àdúrà bíi 2 ká tó bọ́ sínú ọ̀rọ̀ Ọlọ́run ní ráńpẹ́. Ẹ ká wo oníwèé Jóòbù orí 5 ẹsẹ̀ 12 kí ló sọ. Ó ní ó yí ìmọ̀ àwọn alárékérekè po, bẹ́ẹ̀ ni ọwọ́ wọn kò lè mú ìdáwọ́lé wọn ṣẹ.
mo pa láṣẹ fún ọ tó ń gbọ́ mi, ọwọ́ ọ̀tá ò ní lè mú ìdáwọ́lé rẹ̀ ṣẹ lórí rẹ̀. Gbogbo ìmọ̀ àwọn alárékérekè lórí rẹ̀ àti ọmọ àti ẹbí, lórúkọ Jésù, Olúwa yóò yí ipò, yóò dàrú dànù. Àdúrà méjì la máa sáré gbà, torí bí ènìyàn ṣe ní ìrètí fún ayé rẹ̀, fún àyànmọ́ rẹ̀, náà ni ọ̀tá ní ìrètí. Kò ní ìrètí nìkan, ó ní ìgbìyànjú, ó ní ìgbésẹ̀, ó sì ní ìpinnu, ó ní ìmọ̀. Òun ni ìwé mọ́ pè ní ìmọ̀ alárékérekè, nítorí pé ó ní ìrètí ibi lórí wọn. Mo fẹ́ kó pariwo, kó gbàdúrà lónìí pé gbogbo ìrètí ibi lórí mi gbogbo ìrètí ibi àti ìrètí àwọn ẹni ibi lórí mi kó dasán lónìí. Alila kapulalaka ọbaarianemolodo, pé kó dasán lórí mi. Ó máa porúkọ Jésù dáadáa, wá pé Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá àtẹlẹ́dàá rẹ̀. Sọ pé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, sọ pé Ọlọ́run olùrànlọ́wọ́ mi ò ní orúkọ Jésù Kristi. Gbogbo ìrètí bí, gbogbo ìrètí àwọn ẹni bí lórí sí ayé àti àyànmọ́ mi, bàbá ó yá sọ wọ́n dasán, 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 sọ wọ́n dasán. Gbàdúrà sí Ọlọ́run láyé ni rẹ kí o gbàdúrà. Ìwọ tó o bá lè gbàdúrà lọ́lọ́run lè gbà ọ́. Ìwọ tó o bá lè gbàdúrà Ọlọ́run ò tí ì lè gbà ọ́. Aliba kabilia tobalia kata, lẹ́nu rẹ kó gbàdúrà yẹn. O kò bá jẹ́ pé o darapọ̀ mọ́ ìsìn Gẹ̀ẹ́sì, o sì ń darapọ̀ mọ́ ìsìn kejì. Ohun tó Olúwa ń ṣe ní gbogbo ọjọ́, gbogbo àkókò, gbogbo wákàtí ìyàtọ̀ ni. O lè ti gba àdúrà irú eléyìí ní ìsìn Gẹ̀ẹ́sì, gba titi Yorùbá, torí pé ọmọ káàárọ̀ oòjíire ni ọ́, ọmọ tó gbọ́ èdè tó sì mọ èdè ni ọ́. Mo fẹ́ kó gbàdúrà sí Ọlọ́run pé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi, Ọlọ́run ìrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi. Gbogbo ìrètí bí, gbogbo ìrètí àwọn ẹni bí lòdì sí ayé àti àyànmọ́ mi, ó yá yí ìdànà, ó yá yí ìdànà, ó yá yí ìdànà, ó yá sọdásán, 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 sọdásán. Jésù Kristi Olúwa wa. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Ó fẹ́ gba èkejì tó dàbí rẹ̀. Ó fẹ́ sọ fọ́lọ́run pé gbogbo ìṣirò ọ̀tá lórí rẹ̀, gbogbo ìṣirò àwọn ẹni ibi lórí rẹ̀ kó dasán, káyé ìdànù. Ohun tó fẹ́ gbà nìyẹn fún Ọlọ́run. Mo pa láṣẹ fún ọ tó fi tọkàntọkàn gbàdúrà. Ebelu abarakata, ìrètí ọ̀tá lórí rẹ̀ ó dasán. Ìrètí ibi àti ìrètí àwọn ẹni ibi lórí rẹ̀ ó dasán. Gbogbo ìṣirò ọ̀tá, ìṣirò àwọn ẹni ibi lórí rẹ̀ ó dasán lónìí. Ayé ìdànù. Abílé akata, ó máa porúkọ Jésù. Wá pé Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá àtẹlẹ́dàá rẹ̀. Sọ pé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi, Ọlọ́run ìrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi. Gbogbo ìṣirò ọ̀tá, gbogbo ìṣirò àwọn ẹni bí lórí mi lónìí, ó yá yí ìdànù, yí ìdànù, yí ìdànù, yí ìdànù, yí ìdànù, sọdásán, 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 yí ìdànù, sọdásán, yí ìdànù, sọdásán, yí ìdànù. Jésù Kristi Olúwa wa. Mo pa láṣẹ, bẹ́ẹ̀ ni ó sì rí, kò yí padà, lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, 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 lórúkọ Jésù. A máa tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a bẹ̀rẹ̀ ní àwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn lórí ọ̀rọ̀ ohun mọ́nigbàgbé fún ọmọ Ọlọ́run nísinsìnyí tí a ti di ọmọ Ọlọ́run. Àwọn ohun mọ́nigbàgbé fún wa. A ti mẹ́nu bà àwọn ohun tí a gbọ́dọ̀ gbàgbé. Lára rẹ̀ ni wípé Ọlọ́run fẹ́ràn rẹ. Ìwọ tó bá ti di ọmọ Ọlọ́run nítòótọ́, tó ti di àtúnbí, tó ti di ọmọ Ọlọ́run nítòótọ́, tó ti di àtúnbí, Ọlọ́run fẹ́ràn rẹ. Àkọ́kọ́ nìyẹn. Èkejì tá a tún mẹ́nu bà ní wípé Ọlọ́run ti yàn ọ́, kò fẹ́ ẹnìkan, ó yàn ọ́ fún ara rẹ̀. Bẹ́ẹ̀ ni ohun tá a fẹ́ mẹ́nu bà lónìí, tá a sì máa tẹnumọ́ níwọ̀nba àkókò tá a ní, tá a fún wa lórí ọ̀fẹ́ rẹ̀ lónìí. Ohun mọ́nigbàgbé ni fún ọ àti èmi nísinsìnyí tá a ti dàtúnbí, tá a jẹ́ ọmọ Ọlọ́run, tá a ti di ẹ̀dá titun. Ohun tí a fẹ́ sọ lónìí, tá a fẹ́ tẹnumọ́ pé ohun mọ́nigbàgbé ni, òun ni pé Ọlọ́run dáríjì ọ́. Ọlọ́run dáríjì ọ́, Ọlọ́run dáríjì mi.
ohun mọ́nigbàgbé ni. Ìdáríjì jẹ́ ohun tó nípọn nínú ìrìn àjò onígbàgbọ́. Ìdáríjì ó jẹ́ kí ni? Ó jẹ́ ohun tó nípọn, torí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ó jẹ́ ohun tó nípọn. Ikú ni èrè ẹ̀ṣẹ̀, ọkàn tó bá ṣẹ̀ kíkú ni yóò kú. Òun ló mú kí Jésù kó fi ọ̀run lẹ̀ kó wá sáyé láti wá kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó kú fún ẹ̀ṣẹ̀ mi, ó kú fún ẹ̀ṣẹ̀ ìwọ náà. Nítorí náà ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ó ṣe kókó ó sì nípọn. Òun ló mú Jésù lórí igi àgbélébùú láti kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Nítorí náà ikú Jésù, ìrúbọ Jésù lórí igi àgbélébùú ló mú ìdáríjì wá. Ó mú ìdáǹdè àti ìdáríjì wá fún gbogbo ènìyàn tó bá fi ìgbàgbọ́ gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn. Nísinsìnyí tá ti di àtúnbí, tá ti rí ìdáǹdè, tá ti rí ìsọdọmọ, tá sì ti rí ìdáríjì gbà lọ́wọ́ Ọlọ́run, tí a ti mú wa padà bọ̀ sípò tí Ọlọ́run fi wá sí ní ìgbà àkọ́kọ́, tá ti padà di ọmọ Ọlọ́run. Ohun tí a gbọ́dọ̀ gbàgbé ni wípé Ọlọ́run dáríjì wa o, ó sì ṣe kókó. A máa bẹ̀rẹ̀ kíkà ọ̀rọ̀ Ọlọ́run láti ìwé Pétérù kejì orí kìíní. Pétérù kejì orí kìíní yẹn, ká wo ẹsẹ̀ 9 sí 11 yẹn, ká wo ohun tí ìwé mọ́ sọ fún wa. Ó ní nítorí ẹni tí ó bá ṣe aláìní nǹkan wọ̀nyí ó fọ́jú, kò lè ríran ní òkèrè, ó sì ti gbàgbé pé a ti wẹ òun nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àtijọ́. A ti wẹ̀ ẹ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àtijọ́, a ti dáríjì a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì. Ó gbàgbé ni. Ó sọ wípé ẹni tó bá gbàgbé àwọn nǹkan wọ̀nyí tó ti dárúkọ sẹ́yìn nínú ẹsẹ̀ Bíbélì yẹn, orí Bíbélì yẹn, àwọn nǹkan mèremère tí a mọ̀ nípa rẹ̀, nípa ìfẹ́, nípa ìrékọjá, nípa àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú èso ẹ̀mí. Ó ní ẹnikẹ́ni tí ó bá ṣàìní àwọn nǹkan yẹn ó fọ́jú, kò lè ríran ní òkèrè, ó sì ti gbàgbé pé a ti wẹ òun nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ àtijọ́. Nítorí náà ará, ẹ túbọ̀ máa ṣe àìsinmi láti sọ ìpè àti yíyan yín di dájúdájú. A ti sọ lọ́sẹ̀ tó kọjá pé Ọlọ́run yàn wá fẹ́ o, ó yàn wá, ó pè wá, ó yàn wá. Kò di dandan pé ó jẹ́ àlùfáà, kò di dandan pé ó jẹ́ wòlíì. Tó bá ti jẹ́ ọmọ Ọlọ́run, ó pè ọ́, ó sì yàn ọ́. Ìwọ tó pè náà ló yàn. Ó gbọ́dọ̀ mọ̀. Ó ní ká ṣe àìsinmi láti sọ ìpè àti yíyan wa di dájúdájú. Nítorí bí ẹ̀yin bá ń ṣe nǹkan wọ̀nyí, ẹ̀yin kì yóò kọsẹ̀ láé. Bí a bá ṣe nǹkan tó ti sọ fún wa, a ní kọsẹ̀. Ó ní nítorí báyìí ni a ó pèsè fún yín lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti Olúwa àti olùgbàlà wa Jésù Kristi. A máa pèsè fún wa láti wọ ìjọba rẹ̀ tí a bá gbàgbé àwọn tó ti sọ fún wa àwọn nǹkan wọ̀nyí. Lára àwọn ohun mánigbàgbé tó gbọ́dọ̀ gbàgbé ni wípé gẹ́gẹ́ bí ó ṣe sọ nínú ìwé Pétérù yìí pé a ti nu ẹ̀ṣẹ̀ rẹ kúrò, a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dárí jì ọ́. Ohun tó nípọn ni tó gbọ́dọ̀ gbàgbé láéláé, pé ìwọ náà nígbà kan rí ẹlẹ́ṣẹ̀ ni ọ́, nígbà kan rí o wà nínú ayé, nígbà kan rí o dàbí ọ̀tá Ọlọ́run, nígbà kan rí o dàbí òkú sínú ẹ̀ṣẹ̀. O ò ní ìbáṣepọ̀ kankan bó ti wó kéré mọ́ pẹ̀lú Ọlọ́run. Nígbà kan rí ìwà àtọlọ́run òdì kejì lẹ́wà. Nígbà kan rí o jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀. Nígbà kan rí ọ̀dọ̀ ọ̀tá ló wà, inú òkùnkùn ló wà. Àmọ́ nísinsìnyí tó ti di ọmọ Ọlọ́run, o ti ré kọjá láti inú ikú sínú ìyè. O ti ré kọjá láti inú òkùnkùn sínú ìmọ́lẹ̀. O ti wá di ọmọ Ọlọ́run báyìí o. A ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Torí ìrúbọ Jésù lórí igi àgbélébùú túmọ̀ sí wípé gbogbo ènìyàn tó bá gbàgbọ́ nínú Jésù Kristi, tó gba Jésù Kristi lórí àti olùgbàlà rẹ̀, rí ìdáríjì gbà. Wọ́n rí ìdáǹdè àti ìdáríjì gbà lọ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n lè ti ṣẹ̀ sẹ́yìn, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìsinsìnyí tàbí ẹ̀ṣẹ̀ ọjọ́ iwájú. Kò sí ohun tó lè jẹ́ ẹ̀ṣẹ̀ tó lè díwọ́ ìbáṣepọ̀ àwa àti Ọlọ́run. Ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ó jẹ́ ohun tọ́lọ́run ti yanjú nítorí Jésù Kristi kú lórí igi àgbélébùú, ó sì ti jíǹde. O gbọ́dọ̀ gbàgbé, gbogbo wa tájọ́ ọmọ Ọlọ́run nísinsìnyí a gbọ́dọ̀ gbàgbé pé Ọlọ́run ti dáríjì wá. Bẹ́ẹ̀ ni ẹ ká wọnú ìwé Kólósè kínní. Àwọn ènìyàn máa wòye pé kí ló dé tó ṣe dàbí wípé àwọn tó ti dàtúbí náà a máa dẹ́ṣẹ̀, àwọn ọmọ Ọlọ́run a máa dẹ́ṣẹ̀. Kí ló dé tó ṣe rí bẹ́ẹ̀? Ọ̀pọ̀ ló ní ìrunú àti
èrò wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, a máa pò wọ́n lọ́kàn papọ̀, a máa po inú wọn po wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, pé kí ọmọ Ọlọ́run máa ṣẹ̀, kó máa purọ́, kó máa mú kí iṣẹ́ ti ara kó farahàn nínú rẹ̀, kí ọmọ Ọlọ́run máa ṣe ohun tí ò dáa, kó Ọlọ́run máa lu òfin Ọlọ́run. Gbogbo wa la mọ̀ wípé ìwé mọ́ sọ pé gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tó sì ti kùnà ògo Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ a máa mú kí ènìyàn kùnà ògo Ọlọ́run. Gbogbo ènìyàn ló ti ṣẹ̀ o, àmọ́ nísinsìnyí tá a ti dọmọ Ọlọ́run, tá a ti fàyè wa fún Jésù, tá a ti di àtúnbí, kí ló wá ṣẹlẹ̀ tí àwọn ènìyàn lẹ́kọ̀ọ̀kan wọ́n á máa ṣẹ̀, wọ́n á máa rú òfin Ọlọ́run, wọ́n á máa tàsé ìlà tí a làálẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ ni ohun mẹ́ta ni mo wòye gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run àti ìmísí Ẹ̀mí Mímọ́ wípé máa ń fà á. Àkọ́kọ́ ni ohun tí ìwé Pétérù sọ yẹn, wípé wọ́n dàbí afọ́jú torí pé wọ́n ti gbàgbé. Àkọ́kọ́ yẹn là ń pè ní àìlóye tàbí ìgbàgbé. Kéèyàn gbàgbé ohun tó ti ṣẹlẹ̀ sí, kéèyàn gbàgbé wípé òun ti rékọjá kúrò nínú ikú sínú ìyè, òun ń ṣe ẹlẹ́ṣẹ̀ mọ́, òun ti di àtúnbí, òun ti di ọmọ Ọlọ́run, òun ti di ẹ̀dá tuntun nínú Kristi. Kéèyàn bá gbàgbé, tàbí kéèyàn má ní ìmọ̀, kó jẹ́ aláìlóye, aláìnímọ̀ nípa ìrírí àtúnbí tó ti ní, nípa ìrírí wípé òun ti di ọmọ Ọlọ́run, òun ò sí ní ọ̀dọ̀ ọ̀tá mọ́. Bí èèyàn bá gbàgbé tàbí kò ní òye tó wípé ẹ̀yà ara tó ń bẹ lára òun kò ń ṣe ẹ̀yà ara ẹ̀ṣẹ̀ mọ́, kò ń ṣe ara ikú, ara ẹ̀ṣẹ̀ lónìí mọ́, ó ti di alábàápín nínú ara Kristi, ó ti di alábàápín nínú Ọlọ́run, ó ti di ẹni ẹ̀mí. Bí èèyàn bá gbàgbé tí èèyàn lóye rẹ̀ tó, èṣù á máa lo àrékèrèkè láti múru ẹni bẹ́ẹ̀ máa tọ́ ẹ̀ṣẹ̀ wò, láti mú irú ẹni bẹ́ẹ̀ máa fi ẹ̀ṣẹ̀ ṣeré tàbí máa tàsé òfin Ọlọ́run lẹ́kọ̀ọ̀kan. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì ni wípé bí èèyàn bá gba ẹ̀tàn láàyè, ẹ̀tàn á máa mú kí onígbàgbọ́ ńgbà míì máa kọwọ́ bẹ̀ṣẹ̀. Ẹ̀tàn tí ọ̀tá bá tan ènìyàn á máa mú kí onígbàgbọ́ tọwọ́ bẹ̀ṣẹ̀. Òun ló ṣẹlẹ̀ sí Éfà nínú ọgbà Édẹ́nì, nítorí pé ó gba ìtànjẹ Sátánì, nítorí pé ó wòye wípé ohun tí ó ń tàn mí fún yìí, bóyá ọ̀tọ̀ ni, jẹ́ kí n dán wò, àwa bọ́ sínú ẹ̀ṣẹ̀. Olùwé mọ́ ti sọ fún wa nínú ìwé orin Dáfídì orí kìíní wípé ìwọ ọmọ mi, bí ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ọ́, ìwọ má ṣe gbà. Kò sí iye ẹ̀tànjẹ tí wọ́n bá ń tàn wá, a gbọ́dọ̀ gbà, a gbọ́dọ̀ tàsé òfin Ọlọ́run, a gbọ́dọ̀ rú òfin Ọlọ́run. Yálà ohunkóhun tó wù ká máa lépa láyé, tàbí ohunkóhun tó wù kí ọ̀tá máa gbé síwájú wa wípé tó bá ṣe lé ìwà rélé, a gbọ́dọ̀ rúfin Ọlọ́run. Ohun tó bá máa ṣe, tó bá máa ṣe láti rí ohun tó ń fẹ́, tó dífá fún ọ láti rú òfin Ọlọ́run, má ṣe. Ó sàn fún ọ kó má ní nǹkan yẹn ju kó rú òfin Ọlọ́run lọ. So ìdí tí àwọn ènìyàn tó jẹ́ ọmọ Ọlọ́run onígbàgbọ́ ṣe máa ń ṣẹ̀, ìdí kejì nìyẹn. Ìdí kẹta tí mo wòye ni pé nígbà tí ènìyàn bá fẹ́ padà di ọ̀tá Ọlọ́run fún ara rẹ̀, wípé kì í ṣe wípé àtàn, kì í ṣe pé kò lóye, kì í ṣe pé ó gbàgbé, ṣùgbọ́n fún ara rẹ̀ ó wò wípé òun fẹ́ ṣe tọ́lọ́run mọ́, ó fẹ́ di ọ̀tá Ọlọ́run fún ara rẹ̀ padà. Irú ẹ̀ṣẹ̀ yìí ni ẹ̀ṣẹ̀ Ádámù nínú ọgbà Édẹ́nì. Fún ara rẹ̀ ló lóye, ló wò wípé ohun tọ́lọ́run fẹ́ lélẹ̀, ṣùgbọ́n ohun tèmi fẹ́ ṣe lélẹ̀, ó sì gbé ìgbésẹ̀ tó lòdì sí Ọlọ́run fún ara rẹ̀. Ẹ̀ṣẹ̀ Lúsíférì náà ni áńgẹ́lì ńlá tó di ọ̀tá gbogbo ènìyàn, Sátánì lónìí, nítorí pé ó lóye Ọlọ́run, ó lóye ohun tí Ọlọ́run fẹ́ àti ohun tí Ọlọ́run kò fẹ́. Ó sì pinnu lára rẹ̀ pé òun fẹ́ ṣe ohun tó lòdì sí Ọlọ́run, kóun di ọ̀tá Ọlọ́run. Ó pe Ọlọ́run níjà. Ènìyàn lè máa pẹ́lẹ́dà rẹ̀ níjà. Ìwọ tó bá pe Ọlọ́run níjà nítorí pé ó fẹ́ tọwọ́ bẹ̀ṣẹ̀, ó fẹ́ mọ̀ọ́mọ̀ tọwọ́ bẹ̀ṣẹ̀, ó fẹ́ wo tọ́lọ́run lè ṣe, pé Ọlọ́run ṣe ohun tó lè ṣe kó fi mú mi, wípé ohun tó wù mí mo fẹ́ ṣe. Ìwọ tó bá ti ṣe bẹ́ẹ̀, kò sí ìrúbọ fún ẹ̀ṣẹ̀ mọ́ fún ọ, tó ló ti mọ̀ nípa Ọlọ́run olóye rẹ̀. O ti tọ́ agbára ayé tó ń bọ̀ wò, o ti tọ́ nínú agbára ẹ̀mí mọ́, ó sì mọ orí ọ̀fẹ́ tí gbogbo nínú Jésù Kristi. Ó wá lo ìpinnu tó ní, orí ọ̀fẹ́ ìpinnu tó ní láti fi lòdì sí Ọlọ́run, láti fi ṣẹ̀ sí Ọlọ́run, láti fi kẹ̀yìn sí Ọlọ́run, láti fi di ọ̀tá Ọlọ́run. Irú ìwọ ẹni bẹ́ẹ̀ kò sí ìrúbọ míì mọ́ fẹ́ ṣẹ̀, torí ìrúbọ tí Jésù ti ṣe fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn, ó ti ṣe lẹ́ẹ̀kan kan, ṣùgbọ́n lè ṣe lẹ́ẹ̀mejì.
kò lè torí rẹ padà wáyé wá tí wá kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn mọ́. Ó ti ṣe fún ẹ̀kan ṣoṣo. Ìwọ tó bá ti wáyé kí n tó ti wá mú gbogbo ìrúbọ tí Jésù ṣe lórí igi àgbélébùú tó ti sọ́dá sán, tó ti ní pé wo ò fẹ́, tó ti kórìíra rẹ̀, tó ti kọ̀ pé o kọ̀ ò fẹ́ mọ́, Ọlọ́run á nílò àti fi ọ́lẹ̀ kó parun bó ṣe fẹ́ parun. Bẹ́ẹ̀ ni ìdí tí àwọn onígbàgbọ́ ṣe máa ń ṣẹ̀ nìyẹn nígbà mìíràn. Àmọ́ síbẹ̀ Ọlọ́run fi yé ọ wípé bí ènìyàn bá ṣẹ̀, tó bá rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ti ṣẹ̀, tó bá lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ronúpìwàdà, yóò rí àánú gbà, yóò rí ìdáríjì gbà. Torí ẹni tó bá bò ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ ni kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò ṣe kíni? Yóò rí ìdáríjì gbà, yóò rí àánú gbà. Nítorí náà mo fẹ́ kó yé wa lónìí wípé níwọ̀n ìgbà tá ti di ọmọ Ọlọ́run, nísinsìnyí tá ti di ọmọ Ọlọ́run, lára àwọn ohun tá a gbọ́dọ̀ gbàgbé ni wípé a ti dáríjì wá, à ń ṣe ẹlẹ́ṣẹ̀ mọ́, ẹ̀ṣẹ̀ kì í jọba lórí wa mọ́, nítorí pé ẹ̀mọ́ ló ń jọba lọ́kàn wa báyìí. Jésù ló wà lọ́kàn wa báyìí. A ti di ààyè sí Ọlọ́run, a ti di ọmọ Ọlọ́run ní tòótọ́. Ẹ̀ṣẹ̀ ò nípa lórí wa mọ́. Bó nígbàgbọ́ bá ṣẹ̀ nítorí pé bóyá a tàn àbí ó ti di onígbàgbé, ó ti gbàgbé ìrírí àtúnbí rẹ̀, ó ti gbàgbé wípé kò ń ṣe ẹlẹ́ṣẹ̀ mọ́, ó ti gbàgbé pé òun ni òdodo Kristi nínú Ọlọ́run, ó ti gbàgbé, ó sì gbàgbé nítorí pé ó fàyè gba àrékérekè Sátánì, kò tẹ̀lé ohun ẹ̀mí mọ́, kò tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Tàbí eléyìí ló nípọn jù, ohun kẹta, pé ó sọra rẹ̀ di ọ̀tá Ọlọ́run. Ó bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tó lòdì sí Ọlọ́run nítorí pé ó mọ̀ọ́mọ̀ ṣe é. Yẹ là ń pè ní ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dá. Ọ̀tọ̀ lẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dá, ọ̀tọ̀ ní ẹ̀ṣẹ̀ àìmọ́mọ̀dá. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ tí onígbàgbọ́ bá ń ṣe àìmọ́mọ̀dá ni, torí kò sí onígbàgbọ́ tòótọ́ tó máa mọ̀ọ́mọ̀ ṣẹ̀ sí Ọlọ́run, torí kò sí ara ẹ̀ṣẹ̀, ara ikú yẹn kò sí lára ẹ̀ mọ́. Ó ti di àtúnbí, a ti tún bí. Ara ikú, ara ẹ̀ṣẹ̀ yẹn èyí tí a bí sínú rẹ̀, ó ti kíni? Ó ti kàn mọ́ àgbélébùú pẹ̀lú Jésù. Ó ti dohun ìgbàgbé fún, ó ti di ẹ̀dá titun. Nítorí ẹ̀dá titun ò kí ń lọ ṣẹ̀ sí Ọlọ́run, ẹ̀dá titun ò kí ń bá ẹ̀ṣẹ̀ ṣeré, ẹ̀dá titun mọ̀ wípé òun àtẹ̀ṣẹ̀ kò tiẹ̀ ní ohun kankan lára rẹ̀ tó ṣàfẹ́rí ẹ̀ṣẹ̀, nítorí pé ó ti di ẹ̀dá titun. Gbogbo èròǹgbà ọkàn rẹ̀, ìlépa rẹ̀ fún Ọlọ́run ni. Ó ń ṣàfẹ́rí ohun tó ń bẹ lọ́run, ó ń ṣàfẹ́rí Ọlọ́run ni. Ìtumọ̀ ẹ̀dá titun nìyẹn. Kò lè máa ṣàfẹ́rí, kò ní òǹgbẹ fún ẹ̀ṣẹ̀ lábẹ́ bó ti wò ó kéré mọ́. Bẹ́ẹ̀ ni nítorí náà ó máa nílò láti tàn jẹ, ó máa nílò láti fi àrékérekè fún tó kó bá fẹ́ bá nínú ẹ̀ṣẹ̀. Ó máa nílò láti mú kí ojú rẹ̀ kúrò lára Kristi, kó bọ́ sí ohun ti ayé yìí, ohun tí ò ní àti ìṣòro ayé yìí, láti mú tọwọ́ bọ̀ ẹ̀ṣẹ̀. Nítorí náà lìwé mọ́ ṣe fi yé wa wípé bí ènìyàn bá ṣẹ̀, olótìtọ́ àti olódodo Ọlọ́run tó bá lè jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò rí ìdáríjì gbà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Gbogbo ọmọ lè ṣẹ̀ sí bàbá. Bẹ́ẹ̀ ni a ṣe àǹfààní yẹn lẹ̀ fún gbogbo ènìyàn. Lábáwo ìwé Kólósè kínní orí 14 yẹn, kábẹ̀sí ka àwọn ẹsẹ̀ Bíbélì díẹ̀ nínú ohun tá à ń sọ. Ó ní nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọlọ́run ti dáríjì wá, a gbọ́dọ̀ gbàgbé. Ọlọ́run ti dáríjì wá. Má máa dára rẹ lẹ́bi mọ́. Má máa wo ara rẹ bí ẹni tí ò yẹ ní ìfẹ́ Ọlọ́run, ò yẹ ní ìbùkún Ọlọ́run, ò yẹ ní ẹni tí Ọlọ́run rántí ṣe lóore, ò yẹ lẹ́ni tí Ọlọ́run rántí ṣe láàánú. Irọ́, ìtànjẹ ọ̀tá nìyẹn. Gbogbo àwọn ìrònú yẹn, ìrònú Lúsíférì ni, ìrònú ọ̀tá ni, kò ṣe ìrònú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwọ tó bá ti jẹ́ ọmọ Ọlọ́run, kò sí ohun tó lè ṣe mọ́ tó lè sọ Ọlọ́run dọ̀tá rẹ̀, kò sí ohun tó lè ṣe mọ́ tó lè sọ wípé Ọlọ́run fẹ́ fìyà jẹ ọ́. Ọlọ́run ò níyà kankan tó fẹ́ fi jẹ ọmọ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Gbogbo ìyà tó yẹ kó jẹ nítorí ẹ̀ṣẹ̀, Jésù ti jẹ lórí àgbélébùú. Gbogbo ẹ̀sùn tá a fi kàn ọ́ nígbà náà, gbogbo ẹ̀ ni Jésù ti gbà sórí ara rẹ̀ lórí igi àgbélébùú. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló ti gbà sí ara rẹ̀ lórí igi àgbélébùú. Ó sì ti gbà á lé ara rẹ̀ wípé kóhun kó jìyà nítorí rẹ̀, kóhun kó kú nítorí rẹ̀, kó gba ipò rẹ̀, kó gba ìyà rẹ̀ jẹ, ikú rẹ̀ kú, kó gba ipò rẹ̀ kí wọ́n lè gba òdodo rẹ̀, kí ìwà àti Ọlọ́run lè ṣe ìlàjà, kí o bá lè di mímọ́ níwájú Ọlọ́run, kí Ọlọ́run lè tẹ́wọ́ gbà ọ́ gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Gbogbo ẹni Jésù ṣe. Nítorí náà má dá ara rẹ lẹ́bi, má wo ara rẹ gẹ́gẹ́ bí ẹni tí ò tọ́, tí ò yẹ ní ìbùkún Ọlọ́run, àbẹ́ni tí ò tọ́, tí ò yẹ láti rí ìdáhùn àdúrà rẹ̀.
ó ṣeé ṣe kí onígbàgbọ́ ní ìṣòro, ó ṣeé ṣe kí onígbàgbọ́ ní ìdojúkọ àti ìpèníjà kan tàbí òmíràn, ó ṣeé ṣe kí ìjì ó dìde lòdì sí onígbàgbọ́. Ṣùgbọ́n ìwé mọ́ ní pé ká má ṣe jìyà bí arúfin, kì í ṣe nítorí pé orúfin, kì í ṣe nítorí pé ohun àtijọ́ ò tí ì kọjá lọ, kì í ṣe pé nítorí pé ohun tó ẹ̀ṣẹ̀ tó ti ṣe ní ọdún díẹ̀ sẹ́yìn, tàbí ohun tó ti ṣe nígbà tó ti mọ Ọlọ́run, ìyà rẹ̀ ló wá ń jẹ nígbà tó mọ Ọlọ́run. Irọ́ kò rí bẹ́ẹ̀. Má dá ara rẹ lẹ́bi, Ọlọ́run ò dá ẹ lẹ́bi. Ìwé mọ́ sọ pé kò sí ìdálẹ́bi kankan fún ẹnikẹ́ni, gbogbo ènìyàn. Róòmù orí 8 ẹsẹ̀ 1 fún gbogbo ènìyàn tó ti wà ní Kristi Jésù, kò sí ìdálẹ́bi kankan fún gbogbo wa mọ́. Má jẹ́ kí ọ̀tá ó dá ọ lẹ́bi, wọ́n náà má dá ara rẹ lẹ́bi mọ́. A ti dáríjì ọ́, Ọlọ́run ti dáríjì ọ́, ó ti sọ ọ́ di ọmọ rẹ̀. Kò sí ìdálẹ́bi kan mọ́ fún ọ. Má dá ara rẹ lẹ́bi mọ́. Má máa wo ara rẹ bí ẹni tí ò tọ́, tí ò yẹ fún ìbùkún Ọlọ́run mọ́. O gbọ́dọ̀ mọ̀ wípé o ti rí ìdáǹdè nípa ẹ̀jẹ̀ Jésù, o sì ti rí ìdáríjì gbà nínú ẹ̀ṣẹ̀, o ti rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà. Wo ìwé Kólósè kejì yẹn orí 13, Kólósè kejì orí 13 káka òun náà, torí Kólósè kìíní la kà sẹ́yìn yẹn. Kólósè kejì orí 13 ká òun tó sọ. Àti ẹ̀yin ẹni tí ó ti kú nítorí ẹ̀ṣẹ̀ yín àti àìkọlà ara yín, mo ní ẹ̀yin ni ó sì ti sọ di ààyè pọ̀ pẹ̀lú rẹ̀, ó sì ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ yín jì yín. Má gbàgbé, ó ti dáríjì ọ́, wọ́n náà dáríjì ara rẹ̀, kò sì dáríjì àwọn ẹlòmíràn. Mo fẹ́ kà síwájú. Ó sì ti pa ìwé májẹ̀mú náà rẹ́ tí ó lòdì sí wa, tí a kọ nínú òfin, èyí tí ó lòdì sí wa, òun ni ó sì ti mú kúrò lójú ọ̀nà. Ó sì kàn án mọ́ àgbélébùú, ó sì já àwọn aláṣẹ àìrí àti àwọn alágbára kúrò ní ara rẹ̀, ó sì ti dójú tì wọ́n ní gbangba, ó ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wọn nínú rẹ̀. Ohun tó ti ṣe nìyẹn. Má máa wà bí pé kò ṣe é. Tó bá ń gbàdúrà gẹ́gẹ́ bí ẹni tá a ti sọdọmọ, má máa gbàdúrà gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Má máa rí ara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, gẹ́gẹ́ bí ọ̀daràn mọ́. Ohun àtijọ́ ti kọjá lọ, lóòótọ́ ni. Òótọ́ ni ọ̀rọ̀ náà. O gbọ́dọ̀ gba ohun tí ìwé mọ́ ti sọ nípa rẹ. Ọlọ́run ti dáríjì ọ́, o gbọ́dọ̀ gbàgbé mọ́. Ó ti nù ẹ́ kúrò nínú ẹ̀ṣẹ̀. Gbogbo ẹ̀ṣẹ̀ àtijọ́ rẹ àti ìjìyà wọn ó ti kó lọ. Ó ti kó lọ. Bẹ́ẹ̀ ni, o gbọ́dọ̀ rántí. O gbọ́dọ̀ gbàgbé mọ́. Wípé a ti dáríjì ọ́, Ọlọ́run ti sọ ọ́ di ààyè pẹ̀lú rẹ̀. Bẹ́ẹ̀ ni, wọ́n náà jíǹde. Wọ́n tó ti di ọmọ Ọlọ́run, ó jíǹde pẹ̀lú Jésù. Nígbà tó jíǹde o, nínú ẹ̀mí rẹ̀ ó di ààyè sí Ọlọ́run. Nítorí pé o tẹ́wọ́ gbà á, o ti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ohun tí Jésù ṣe lórí igi àgbélébùú. Ẹ ká wo ìwé Éfésù kìíní orí 7. Ká wo ìwé Éfésù, ká wo ohun tóun náà sọ. Éfésù kìíní orí 7 bákan náà ló wí, ó ní nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ó lá ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, a ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Oore ọ̀fẹ́ ní ọrọ̀ púpọ̀. Lára àwọn ọrọ̀ oore ọ̀fẹ́ ni pé a dáríjì wa lọ́fẹ̀ẹ́. Ọlọ́run dáríjì wa. Jésù gba ikú wa kú. Ó gba ipò wa lórí igi àgbélébùú ká bàa lè rí ìdáríjì gbà lọ́wọ́ rẹ̀. Má dá ara rẹ lẹ́bi mọ́. Ọlọ́run ò máa sàmì ẹ̀ṣẹ̀, wọ́n náà yé sàmì ẹ̀ṣẹ̀ mọ́. Dáríjì ara rẹ kó sì dáríjì àwọn ẹlòmíràn. Dáríjì àwọn ẹlòmíràn. Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ tó gbẹ́ inú orí yẹn 52. Ìwé Éfésù yẹn, ẹ ká tún wo ohun tó sọ. Ó ní ẹ máa ṣoore fún ọmọnìkejì yín. Ẹ máa ṣoore fún ọmọnìkejì yín. Tó bá ti rí onígbàgbọ́ tó dájú, onígbàgbọ́ tó ti gbàgbé pé adáríjì òun náà ni, kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu kí onígbàgbọ́ ẹni tó ti dàtú bí kó dájú sí ọmọnìkejì rẹ̀, tàbí kó kórìíra ọmọnìkejì rẹ̀, kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Kò sí lára ìpín ta nínú Ọlọ́run láti kórìíra ọmọnìkejì. Ó sọ gbangba fún gbogbo wa wípé ẹ máa ṣoore fún ọmọnìkejì yín. Gbogbo onígbàgbọ́ ló gbọ́dọ̀ mọ̀ wípé lára ìwà onígbàgbọ́ ni ìṣoore. Lára ohun tó sopọ̀ mọ́
èso ẹ̀mí ní ìṣoore fún gbogbo onígbàgbọ́. Ẹ máa ṣoore fún ọmọnìkejì yín. Ẹ ní ìyọ́nú. Onígbàgbọ́ tí ò bá láàánú onígbàgbé ni. Onígbàgbọ́ tí ò bá láàánú, tí ò ní ìyọ́nú, tí wọn kì í fi ọ̀rọ̀ ṣírò ara wọn wò, tí wọn kì í wo ara wọn gẹ́gẹ́ bí ẹni pé ó lè ní kùdìẹ̀kùdìẹ̀ náà lára, gẹ́gẹ́ bí ẹni pé ó lè ṣàṣìṣe náà. Onígbàgbọ́ tí ò máa wo ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó nílò àánú, tó nílò ìdáríjì ní gbogbo gbà, tí ò ṣàánú ẹlòmíì, tí ò dáríjì ẹlòmíì, ó jẹ́ onígbàgbé. Ó jẹ́ ẹni tó ti gbàgbé pé Ọlọ́run dáríjì òun náà. Ó jẹ́ ẹni tó ti gbàgbé ikú Jésù lórí igi àgbélébú. Ó ti gbàgbé irú ìrúbọ ohun tó ná Ọlọ́run láti rán Jésù wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó ti gbàgbé ni. Ó ní ẹ ní ìyọ́nú, ẹ máa dáríjì ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríjì yín. Ó ní ká máa dáríjì ara wa, kò sí àwáwí tá bá ń sọ nípa ìdáríjì. Ohun tó ṣe fún mi burú jáì. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó làájá ohun tó ṣe fún ẹ, ò bá kú, ò bá lọ. Dáríjì. Àìmọye àwọn ènìyàn náà ní àwọn ẹni bí pa, ọ̀pá máyé. Àìmọye àwọn ènìyàn ní inúnibí nípa, inúnibí ní òkọ́ tí ìwà. Bẹ́ẹ̀ ni èèyàn lè máa bínú sí ẹ, kò ní ṣe wípé torí pé oníwà búburú irọ́. Wọ́n lè máa mọ̀ ọ́ kọ́ dọ̀tá ẹ̀. Wọ́n lè má sí ní sàkání rẹ kó sì máa ṣọ̀tá rẹ látòkèrè. Inúnibí ní òkọ́ tí wà. Síbẹ̀ Ọlọ́run sọ fún wa wípé ká dáríjì gbogbo ènìyàn. Ó ní ẹ máa dáríjì ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríjì yín. Kí nìdí? Ó ṣeé ṣe ká ṣẹra wa. Ó ṣeé ṣe ká para wa lára. Ó ṣeé ṣe ká sọ ohun tí yóò bọ́ sí òdì lára wa. Ó ṣeé ṣe ká gbé ìgbésẹ̀ tó lòdì sí ara wa. Ó ṣeé ṣe kí a jowú ara wa nítorí àìlóye, nítorí àìnítẹ́lọ́rùn. Ó ṣeé ṣe ká lépa ara wa fún ibi. Bó tilẹ̀ jẹ́ pé a jẹ́ ara kan náà nínú Kristi. Ó ní wípé ká wá dáríjì ara wa. Kò ní kó dúró de ẹni kejì láti tọrọ ìdáríjì kó tó dáríjì o. Kò ní kó dúró de. Ó ní pé dáríjì. Wọ́n ṣe ibi sí ọ, dáríjì. Ẹ wo Stefanu nígbà tí a ń sọkòpá, tí Paul ń ṣàtọ́kùn àwọn tí ń sọkòpá Stefanu gẹ́gẹ́ bí díákónì, lára àwọn díákónì àkọ́kọ́ ní Bíbélì. Nígbà tí wọ́n sọkòpá tó ń kú lọ, ohun tó jábọ́ lẹ́nu rẹ̀ ni wípé bàbá dáríjì wọn nítorí wọn mọ ohun tí wọ́n ṣe. Kí nìdí? Nítorí pé ó ti rí wípé gbogbo ènìyàn ló nílò ìdáríjì. Jésù ti dáríjì gbogbo wa. Òun náà rí ìdáríjì gbà ló ṣe jẹ́ ọmọ Ọlọ́run. Nítorí náà ó gbọ́dọ̀ fún gbogbo ènìyàn ní ìdáríjì lọ́fẹ̀ẹ́. Láì fi ìdábò kankan sí. Ó gbọ́dọ̀ dáríjì gbogbo ènìyàn lọ́fẹ̀ẹ́. Kò sí ohun tó máa ṣe. Ó sì dáríjì àwọn tó ń ṣekú pa. Ìwọ náà gbọ́ mi dáadáa, tó bá jẹ́ onígbàgbọ́ lóòótọ́. Kò sí ohun téèyàn lè ṣe fún ọ, dáríjì. Pé wọ́n ṣèkà fún ọ ní pé kó o wá ní inúnibíni sí wọn, tàbí kó wá ní inú búburú sí wọn, tàbí kó máa retí aburú kó ṣẹlẹ̀ sí wọn, àbí kó o máa gbé ìgbésẹ̀ tí wàá fi pa wọ́n lára. Ìyẹn ò ń ṣe ìwà ọmọ Ọlọ́run tòótọ́. Ìyẹn ò ń ṣe ohun tí Bíbélì fi kọ́ wa. Ìyẹn ò ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Jésù dáríjì gbogbo wa lọ́fẹ̀ẹ́. Pàápàá àwọn tó ń ṣekú pa, ó dáríjì. Ó ní bàbá dáríjì wọn torí wọn mọ ohun tí wọ́n ṣe. Ìwé mọ́ sọ fún gbogbo ènìyàn a gbọ́dọ̀ dáríjì àwọn tó bá ṣẹ̀ wá o. Ó wá sọ fún wa pàápàá àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run, bí àwọn ọmọ Ọlọ́run mìíràn wọ́n ṣẹ̀ sí ọ, ó ní kó dáríjì wọn. Àwọn àlùfáà máa ṣẹra wọn, ó ní ká dáríjì ara wa. Kò ní ká máa bínú sí ara wa, ká máa yanra wa lódì, ká wá dọ̀tá ara wa. Irọ́. Ó ṣeé ṣe kí ìbáṣepọ̀ má dánmọ́rán bó ṣe rí tẹ́lẹ̀ mọ́, àmọ́ dandan ni dáríjì. Pé ó ní kó dáríjì ènìyàn kò túmọ̀ sí pé kó sọra rẹ sábẹ́ ìjìyà tàbí kó sọra rẹ sábẹ́ ìsìnrú wọn mọ́. Irọ́. Ó lè tẹ̀síwájú nínú ìbáṣepọ̀. Ó lè sọ wípé ìwọ àtẹni báyìí ẹ̀ lè dọ̀rẹ́ mọ́. Kò ń ṣe dandan kó bá gbogbo ènìyàn dọ̀rẹ́. Ṣùgbọ́n ó ní pé kó wà lálàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Ẹni tó bá lè dáríjì ò lè wà lálàáfíà pẹ̀lú rẹ̀, torí gbogbo àtó bá ti rí ló máa múnú bí ọ. Gbogbo àtó bá ti rí níwájú owó lu wa máa wò wípé ó yẹ kí Ọlọ́run kó wà àkọ́ṣe sọ̀rọ̀ rẹ̀. Àmọ́ ìdájọ́ ọwọ́ Ọlọ́run ló wà kò sí lọ́wọ́ ènìyàn. Àfihàn wa láti dájọ́ ènìyàn. Pàápàá àwọn tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ gan kò yẹ kí a dájọ́ wọn, torí ó yẹ ká mọ̀ wípé ẹni tó bá wà nínú ayé tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ kò lè ṣaláìṣẹ̀.
torí ń ta fi ń pè lẹ́lẹ́ṣẹ̀ nìyẹn, torí pé kò tí ì ní ẹ̀mí Ọlọ́run nínú tó fi máa mọ̀ wípé òun lè sọ pé bẹ́ẹ̀ kọ́ fún ẹ̀ṣẹ̀, òun lè sọ pé bẹ́ẹ̀ kọ́ fún èṣù. Kò tí ì ní ẹ̀mí Ọlọ́run nínú, kò tí ì di àtúnbí, kò tí ì di ààyè sí Ọlọ́run. Gbogbo ẹ̀yà ara rẹ̀, gbogbo ohun tó ń bẹ lára rẹ̀, gbogbo irinṣẹ́ ẹ̀ṣẹ̀ ni, irinṣẹ́ ẹ̀ṣẹ̀ ni àti irinṣẹ́ ìrékọjá ni. Nítorí náà bẹ́lẹ́ṣẹ̀ ò bá ṣẹ̀ bí àwọn ṣàìsàn ni, ẹlẹ́ṣẹ̀ gbọ́dọ̀ ṣẹ̀. Nítorí náà kò wọ́n fi dájọ́ ẹlẹ́ṣẹ̀ fún wa. Ìwé mọ́ ní pé ká wàásù fún wọn ni, ká gbìyànjú láti fi ìfẹ́ Kristi hàn wọ́n, kí wọ́n lè ṣe kíni, kí wọ́n lè ronúpìwàdà, kó lè ṣe ìlàjà pẹ̀lú ẹlẹ́dàá wọn ni. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ fún wa. Nítorí náà bí ẹlẹ́ṣẹ̀ bá ṣẹ̀ wá pàápàá àbọ̀ṣe àìdásí wa, bóyá jẹ́ ọ̀gá iléeṣẹ́ wa ni, àbí wọ́n jẹ́ alábàágbé wa ni, àbọ̀ jẹ́ ẹni tí a ń bá dọ̀rẹ́ ní lábẹ́ bó ti wù kó rí, ìwé mọ́ sọ fún wa pé ká dáríjì wọn. Yálà àwọn tájọ jẹ́ ara kan náà nínú Kristi tó bá ṣẹ̀ wá, ìwé mọ́ ní ká dáríjì wọn, nítorí bí Ọlọ́run nínú Kristi ṣe dáríjì gbogbo àwa náà. Ohun tó sọ nìyẹn, ohun tó sọ nìyẹn. Ó ní ẹ máa ṣoore fún ọmọnìkejì yín. Ẹlòmíràn sọ pé torí pé ó ti ṣẹ̀ mí ní ṣoore fún mọ́, ìkà ni ọ́, ìkà ló ń ṣe bẹ́ẹ̀, ìkà ni ọ́, ìkà ń ṣọmọ Ọlọ́run, ìkà ń ṣọmọ Ọlọ́run. O lè bá ìwà ìkà lọ́dọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni pé wọ́n ṣẹ̀ ọ́ ní pé kó má ṣoore fún wọn mọ́. Gbogbo bá oore lọ́wọ́ rẹ ṣe, bó bá àánú lọ́wọ́ rẹ, ìyọ́nú lọ́wọ́ rẹ ṣe. Ohun tó ti kókó ni pé òye àti ìmọ̀ Ọlọ́run á sọ fúnra rẹ pé kó má sọra rẹ dẹrú mọ́, kó má sọra rẹ di ẹni tí ó yẹ fún ìjìyà wọn mọ́, kó o tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni lábẹ́ oore ọ̀fẹ́ Ọlọ́run. Ó ní ẹ máa ṣoore fún ọmọnìkejì yín, ẹ ní ìyọ́nú, ẹ máa dáríjì ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríjì yín. Ohun tí ìwé Jacob náà sọ fún wa ni pé ká máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa fún ara wa, ká dáríjì ara wa, ká lè rí ìwòsàn. Torí pé ẹ̀ṣẹ̀, àìní ìdáríjì a máa sopọ̀ mọ́ àìsàn, a máa sopọ̀ mọ́ àìsàn, a máa sopọ̀ mọ́ ọ̀rọ̀ ìfẹ́. Bí o ṣe lè fi ìfẹ́ hàn sí Ọlọ́run, bí o ṣe lè mọ rírì ìfẹ́ Ọlọ́run, ìwọ tó o bá ti ní ìdáríjì lọ́kàn rẹ, tó o bá ti lóye ìdáríjì, a tún máa sopọ̀ mọ́ bí àdúrà rẹ yóò ṣe gbà. Nítorí pé ìwọ tó o bá ti ní ìdáríjì, olùfisùn yóò lo àìní ìdáríjì rẹ láti gbógun tì ọ́. Ọ̀tá ò ní gbógun tì wá o, ọ̀tá ò ní borí wá o, a máa ju aṣẹ́gun lọ ní gbogbo ìgbà. Olùfisùn a máa lò ó torí iṣẹ́ rẹ̀ nìyẹn, iṣẹ́ ọ̀tá nìyẹn, láti máa wá gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀, ibi tá a ti yẹsẹ̀, ibi tá a ti tàsé ìlà tọ́lọ́run làálẹ̀ fún wa, ibi tá a ti kùnà ògo Ọlọ́run, a máa wá gbogbo rẹ̀ láti ṣe kíni, láti fi wá sùn, kí ó bá lè fi wá ré, kí ó bá lè fi wá jìyà. Ọ̀tá ò ní fi wá jìyà. Nítorí náà ìdáríjì ó jẹ́ dandan fún gbogbo wa. Onígbàgbọ́ gbọ́dọ̀ gbàgbé pé òun ti rí ìdáríjì gbà. Hallelujah, ayọ̀ ló jẹ́ pé mo ti rí ìdáríjì gbà. Bíbikíbi tí mo bá wà, kò séwu, Jésù wà níbẹ̀. Onígbàgbọ́ gbọ́dọ̀ rántí pé mo ti rí ìdáríjì gbà. Nítorí náà kó dáríjì ara rẹ̀, kó dáríjì àwọn tó bá ṣẹ̀ lóde, wọ́n jẹ́ lára kan náà nínú Kristi ni, àbí wọ́n jẹ́ àwọn tí ò tiẹ̀ tí fi gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn. Gbogbo ènìyàn tó bá ṣẹ̀, kò sí bí ẹ̀ṣẹ̀ ṣe lè wú orí, ẹ̀ṣẹ̀ wú ó tóbi ni àbí ẹ̀ṣẹ̀ ó kéré ni, ó gbọ́dọ̀ dáríjì gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni ẹ ká tún wo ìwé Róòmù orí 4 ẹsẹ̀ 5. Kí ló sọ fún wa? Róòmù orí 4 ẹsẹ̀ 5 lórí ọ̀rọ̀ ìdáríjì náà ni. Kí ló sọ? Ó ní ṣùgbọ́n fún ẹni tí kò ṣiṣẹ́, tí ó sì ń gba ẹni tí ó ń dá ènìyàn búburú láre gbọ́, a ka ìgbàgbọ́ rẹ̀ sí òdodo. Ẹ tẹ́tí o. Ó ní gẹ́gẹ́ bí Dáfídì pẹ̀lú ti pe olúwa rẹ̀ náà ní ẹni ìbùkún, ẹni tí Ọlọ́run ka òdodo sí, láìsí ti iṣẹ́, kò ṣiṣẹ́ fún, a ṣiṣẹ́ fún òdodo Kristi. Kristi ló ṣiṣẹ́ fún òdodo ara rẹ̀. Bẹ́ẹ̀ kẹ̀rẹ̀rẹ̀, ó ní tá a bá ti gba òdodo náà gbọ́, Ọlọ́run máa kà wá sí olódodo. Kì í ṣe òdodo tá a ṣiṣẹ́ fún, irọ́, òdodo tá a gbàgbọ́ ni tán fún wa. Kì í ṣe ohun tí à ń ṣiṣẹ́ fún, ohun tó sọ nìyẹn. Ó ní wípé ìbùkún ni fún àwọn ẹni tí a dárí ìrékọjá wọn jì, tí a sì bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀. Ìbùkún àkọ́kọ́ nìyẹn tá a ní nínú Jésù Kristi. Ó ní ó ti bù sí fún wa ní gbogbo ọ̀nà, nínú ẹ̀mí, bẹ́ẹ̀ ni ní gbogbo ààyè. Lára ìbùkún tó bù sí fún wa ní ìbùkún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó ní wípé ìbùkún ni fún àwọn ẹni tí a dárí ìrékọjá wọn jì, tí a sì bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀. Ẹsẹ̀ 8 ó ní ìbùkún ni fún ọkùnrin náà,
ẹni tí Olúwa kò ka ẹ̀ṣẹ̀ sí ní ọrùn. Mo gbàdúrà fún wọn náà tó ń gbọ́ mi lónìí, Ọlọ́run ò ní ká ẹ̀ṣẹ̀ sí ẹ lọ́rùn. Ìbùkún ni fún ọ, ìbùkún ni fún ọ. Gbogbo àwa tọ́lọ́run kẹ̀ṣẹ̀ sí lọ́rùn mọ́, ìwọ tó bá ti di ọmọ Ọlọ́run, Ọlọ́run kẹ̀ṣẹ̀ sí ẹ lọ́rùn mọ́. Tó bá tiẹ̀ tà sí òfin Ọlọ́run, tó tà sí ìgbésẹ̀ rẹ níwájú Olúwa, tó rú òfin Ọlọ́run, bóyá nítorí ó gba ẹ̀tàn láàyè àbí nítorí ìkánjú gbà ẹ́ lọ́kàn, ó bá kọ́ bá àdékèrèkè Sátánì, ó tà sí òfin Ọlọ́run. Bí wọ́n sọ pé lọ́gán tí a bá ti fẹ̀ṣẹ̀ rẹ hàn ọ́, lọ́gán tó bá ti mẹ̀bi rẹ lẹ́bi, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ sí Ọlọ́run, ronúpìwàdà, ṣe àtúnṣe, ó ní lọ́gán náà ló máa rí ìdáríjì gbà. O nílò àti jókòó ti ẹ̀ṣẹ̀, o nílò àti máa lúwẹ̀ẹ́ nú ẹ̀ṣẹ̀. Lọ́gán tó bá ti mọ̀ pé mo ti rú òfin Ọlọ́run, mo ti rú òfin Ọlọ́run, mo ti tà sí òfin Ọlọ́run, lọ́gán náà ni kò ṣe ń kó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, kó ronúpìwàdà lójú ẹ̀ṣẹ̀, kó o ṣe àtúnṣe gbogbo ọ̀nà tó bá yẹ kó ṣe àtúnṣe, kó ṣe àtúnṣe. Jíjáwọ́ ẹ̀ṣẹ̀ kì í ṣe fún ẹlẹ́dàá rẹ nìkan, kì í ṣe fún Ọlọ́run nìkan. Tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ó pa àwọn ẹlòmíràn lára, lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ wọn, lọ bá wọn kó ní ẹjọ́, bó jẹ́ ọkọ rẹ ní jọ̀ọ́, mo ti ṣẹ̀ sí ọ, dáríjì mi ọkọ mi. Pápá ìyá rẹ ní jọ̀ọ́, mo ti ṣẹ̀ sí ọ, dáríjì mi aya mi. Dọ̀bálẹ̀, kó kúnlẹ̀, kó ṣohun tó kó wà ní ìrẹ̀lẹ̀. Torí èèyàn ò lè máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ nínú ìgbéraga. Èèyàn kì í fi ẹ̀ṣẹ̀ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ torí ìgbéraga ẹ̀ṣẹ̀ ni. Kó wà ní ìrẹ̀lẹ̀, kó tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, kó ṣe kíni, kí o ṣe àtúnṣe ẹ̀ṣẹ̀ rẹ. Àtúnṣe tí o bá lórí ọ̀fẹ́ àti ṣe ni o máa ṣe. Gbogbo ènìyàn tó ronúpìwàdà nínú ìwé mímọ́ ló ṣàtúnṣe ọ̀nà wọn. Jákèrò ní pé gbogbo àwọn tí mo ti fi ògbójú gba nǹkan lọ́wọ́ wọn, tí mo ti lọ́ wọn lọ́wọ́ gbà, ó ní ìlọ́po mẹ́rin nígbà tí Jésù Kristi tó tọ̀ wá, ó ní ìlọ́po mẹ́rin máa lọ ṣàtúnṣe, máa lọ dá padà fún wọn. O ò lè ronúpìwàdà láì ṣàtúnṣe, ẹ̀tànjẹ Sátánì ni. Tó bá ronúpìwàdà nítòótọ́, ó máa ṣàtúnṣe, ó máa ń jẹ́wọ́ fún Ọlọ́run, wá ti jẹ́wọ́ fún àwọn ènìyàn tí ẹ̀ṣẹ̀ rẹ ti pa lára. Àwọn kan wà lónìí, wọn mọ bá ṣe sọ wípé ẹ má bínú, ẹ dáríjì mi, mo mọ̀ pé ẹ̀ṣẹ̀ mi pa yín lára, wọn mọ bá yín ṣe. Ó wà láàrin àwa àlùfáà náà, àwa tá a jẹ́ àlùfáà, tá a jẹ́ wòlíì Olúwa, ó wà lára wa náà. À á dẹ́ṣẹ̀, à á ṣẹ̀ sí àwọn ènìyàn, wọ́n àmọ́ máa dára wọn láre wípé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ fún Ọlọ́run nínú ìyẹ̀wù mi, ó ti tán, kò parí síbẹ̀. Ọlọ́run tó jẹ́wọ́ fún ó nípa ẹ̀ṣẹ̀ rẹ, ìjẹ́wọ́ rẹ ò tí ì parí tó o bá ti jẹ́wọ́ fún àwọn ọmọ ẹnìkejì rẹ. Ó ní ẹ máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún ara yín kí ẹ lè rí ìwòsàn, kí ẹ lè rí ìdáríjì gbà. Ó wà ní ìwé Jákọ́bù orí 5, ó wà ńbẹ̀. Ẹ ká ka ìwé Róòmù 4 yìí, ṣàtìkà tán ní ìbùkún ní fún ọkùnrin náà ẹni tí Olúwa kò ka ẹ̀ṣẹ̀ sí ní ọrùn. Lára àwọn ìbùkún ẹ̀mí tọ́lọ́run fi fún wa nìyẹn, kò ka ẹ̀ṣẹ̀ sí wa lọ́rùn. Kò ṣe kíni, kò ka ẹ̀ṣẹ̀ sí wa lọ́rùn. Mo fẹ́ ka Lúùkù orí 7 ká tó gbàdúrà. Lúùkù orí 7, kí n ka ìtàn arábìnrin yìí fún wa ní ráńpẹ́. Lúùkù orí 7 ẹsẹ̀ 39. Ó ní nígbà tí Farisí tí ó pè sí rí, ó wí nínú ara rẹ̀ pé ọkùnrin yìí ìbá ṣe wòlíì, ìbá mọ ẹni àti irú ẹni tí obìnrin yìí ṣe, tí ń fi ọwọ́ kàn án nítorí ẹlẹ́ṣẹ̀ ni. Àwọn èèyàn ló máa ń pe èèyàn ẹlẹ́ran ara bíi tiwọn lẹ́lẹ́ṣẹ̀, ló máa ń ṣe ìdájọ́ ènìyàn ẹlẹ́ran ara. Ọlọ́run ò fi ìdájọ́ irú bẹ́ẹ̀ sí wa lọ́wọ́. Ọlọ́run ní ká ṣe kíni, ká tẹ̀lé gbogbo ènìyàn pẹ̀lú àlàáfíà, ká fààyè orí ọ̀fẹ́ lẹ̀ fún gbogbo ènìyàn. Bó bá tiẹ̀ jẹ́ lẹ́ṣẹ̀, ṣé o fẹ́ kó panu sínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ni? Ṣé bí ohun tá a fi léwọ̀ lọ́wọ́ ni pé kó gbàdúrà kọ́lọ́n kó gbà nínú ẹ̀ṣẹ̀ rẹ̀, kó rí àánú gbà, kó lè ṣe ìlàjà láàrin òun àti ẹlẹ́dàá rẹ̀, kó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀. Ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀. Jésù sì dáhùn fún un pé, Símónì, mo ní ohun kan láti sọ fún ọ. Ó sì dáhùn wípé, olùkọ́ni, máa wí. Onígbèsè kan wà tí ó ní ajẹgbèsè méjì. Ọ̀kan jẹ́ ní 500 owó idẹ, èkejì sì jẹ́ ní 50. Nígbà tí wọn kò sì ní tí wọn ó san, ó dáríjì àwọn méjèèjì. Wí nínú àwọn méjèèjì ta ni yóò fẹ́ ẹ jù? Jésù ń bi Pétérù, ó ń bi wípé nígbà tí a dáríjì àwọn méjì tó jẹ́ onígbèsè,
ìkan jẹ owó púpọ̀, ó jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó idẹ, ìkejì jẹ 50. ó ní pé ta ló máa fẹ́ràn ẹni tó dáríjì wọ́n, ta ló máa fẹ́ràn rẹ̀ jù? Ẹgbọ́n tí Pétérù sọ. Símónì ó dáhùn, ó sì wí pé mo ṣe bí ẹni tí ó dáríjì jù ni. Ó sì wí fún un pé ó wíire, ìwọ náà á wíire lónìí. Nítorí ẹni tó bá mọ ìrírí ìdáríjì jù ló máa mọ ìrírí ìfẹ́ jù, òun ló máa lè fẹ́ràn Ọlọ́run jù. Ìwọ tó bá mọ ìrírí ìdáríjì tó rí gbà nítorí ikú Jésù, nítorí ìrúbọ Jésù lórí igi àgbélébù, ìwọ ló máa lè fẹ́ Ọlọ́run jù. Ìwọ ní ìfẹ́ Ọlọ́run nínú ọkàn rẹ yóò gbórí, yóò ṣe kíni, yóò sì gbóná jù, yóò gbòòrò jù, nítorí kò mọ rírì ìdáríjì. Ẹni tí ò bá ti mọ rírì ìdáríjì, tí ò tẹ́wọ́ gba ìdáríjì, tí ò mọ ìtòye ohun tí ìdáríjì jẹ́, tí gbogbo arígbà lọ́wọ́ Ọlọ́run, kò ní mọ rírì ìfẹ́ tí Ọlọ́run ní sí wa, kò sì ní mọ rírì irú ìfẹ́ tó yẹ kó òun ní padà sí Ọlọ́run. Ní pé kò tí ì lóye bí ìdáríjì ṣe nípọn tó nínú ìgbésí ayé onígbàgbọ́. Òun ni ìtàn sí Jésù ń sọ níbí. Tẹ́ bá wo ẹsẹ̀ 47 yẹn, ó ní ǹjẹ́ mo wí fún ọ, adarí ẹ̀ṣẹ̀ rẹ tí ó pọ̀ jì, adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ tí ó pọ̀ jì, nítorí tí ó ní ìfẹ́ púpọ̀. Ẹni tí a sì dárí díẹ̀ jì, òun náà ni ó ní ìfẹ́ díẹ̀. Ó sì wí fún un pé adarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Arábìnrin yìí ni ọ̀rọ̀ arábìnrin yìí tí ó ń sunkún, ó ń fi omijé rẹ̀ wẹ ẹsẹ̀ Jésù, ó ń fi irun orí rẹ̀ nu omijé náà kúrò, ó sì ń fi ẹnu ko ẹsẹ̀ Jésù, ó ń ṣe gbogbo rẹ̀. Àwọn Farisí ní pé ẹlẹ́ṣẹ̀ ni, ó yẹ kí Jésù tó bá jẹ́ wòlíì ló tó kó mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni. Jésù wá sọ pé ta ni yóò fẹ́ràn èèyàn jù? Ẹni tí a dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì, tó lóye pé òun lẹ́ṣẹ̀ púpọ̀ lọ́rùn tí a sì dáríjì, àti ẹni tí ó lóye wípé ẹ̀ṣẹ̀ òun ò pọ̀, òun ò ní gbèsè púpọ̀ tí a sì dáríjì. Wọ́n wá sọ pé ẹni tí a dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì púpọ̀, òun ni yóò nífẹ̀ẹ́ jù púpọ̀. Òun ló túmọ̀ sí pé ìfẹ́ ọkàn rẹ ó ní ṣe pẹ̀lú ìdáríjì, òye ìdáríjì tó ní. Bẹ́ẹ̀ ni ó sì tún ní ṣe pẹ̀lú bí àdúrà rẹ yóò ṣe gbà. Pé wọ́n sọ pé kí a dáríjì, kí Ọlọ́run kó dáríjì wá bí a ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá. Ìwọ tó bá dáríjì ọmọnìkejì rẹ, ó ti tàsé ìdáríjì Ọlọ́run, ó fẹ́ tẹ́wọ́ gba ìdáríjì Ọlọ́run ni. Ìwọ tó bá sì gba ìdáríjì Ọlọ́run, ó lè gba ìdáláre Ọlọ́run. Ìwọ tọ́lọ́run ò bá dáláre, báwo ló fẹ́ gba ìdáhùn àdúrà? Torí àdá ọláre, àdá ọlẹ́bi, ó ti dára rẹ lẹ́bi. Ìwọ tó bá ti dáríjì ẹlòmíràn, ó ti dára rẹ lẹ́bi nìyẹn, ó ti yọ ara rẹ kúrò lára àwọn tó lè rí ìdáláre Ọlọ́run gbà. Nítorí pé nípa ìgbàgbọ́ la fi dá wa láre, nípa ìgbàgbọ́ ẹ̀ náà la fi gba ìdáríjì tí Jésù mú wá fún wa. Nítorí pé a gbàgbọ́ nínú ikú rẹ̀, wípé Jésù ti gba ikú wa kú, ó ti gba ìyà wa jẹ, ó sì ti gba ìpò wa lórí igi àgbélébú, ó sì ti ní pé kí baba dáríjì wá nítorí pé àmọ́ tá à ń ṣe, ó sì ti fún wa ní ìdáríjì, ìdáǹdè rà padà nípa ẹ̀jẹ̀ rẹ̀ tó ta sílẹ̀ lórí Calvary, tó sì ti lọ mú kó baba lọ́run, pé gbogbo ènìyàn tó bá ti tọ̀ òun wá pẹ̀lú ìgbàgbọ́ nínú ohun tó ń ṣe fún wa, pé ká rí ìdáǹdè, ká rí ìràpadà, ká sì rí ìdáríjì gbà. Ìwọ náà tó o bá fẹ́ k'Ọlọ́run kó dáríjì ọ́, o gbọ́dọ̀ dáríjì ọmọnìkejì rẹ, o gbọ́dọ̀ dáríjì ara rẹ, má dá ara rẹ lẹ́bi mọ́. Ohun àtijọ́ ti kọjá lọ, ìwé mọ́ sọ pé kíyèsí ohun gbogbo ti di ọ̀tun. Má gbàgbé wípé a dáríjì ọ́, Ọlọ́run dáríjì ọ́. Má fi ìbáṣepọ̀ rẹ pẹ̀lú Ọlọ́run, má fi dá ọ̀rọ̀ ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, má fi dá ọ̀rọ̀ ohun àtijọ́. Irọ́, ohun àtijọ́ ti kọjá lọ. Má jẹ́ kí ọ̀tá ó dá ọ lẹ́bi nípa ohun àtijọ́. Má jẹ́ kí ọ̀tá ó tún dá ọ lẹ́bi nípa àṣìṣe tó bá ń ṣe nísìnyí tó ti dọmọ Ọlọ́run. Tó bá ṣe àṣìṣe nísìnyí tó ti dọmọ Ọlọ́run, tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run àti àwọn ènìyàn tí ó bá pa lára. Ronúpìwàdà kó sì ṣe àtúnṣe, kí o gbà pé Ọlọ́run ti yanjú rẹ̀. Níwọ̀n ìgbà tó bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, tó ti ronúpìwàdà, tó ti ṣe àtúnṣe, lọ́gán l'Ọlọ́run dáríjì ọ́, lọ́gán lórí ìdáríjì gbà, lọ́gán ní ipò rẹ di ọ̀tun níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí òdodo Kristi Jésù níwájú Ọlọ́run. Ó ń ṣe ẹlẹ́ṣẹ̀, àyànfẹ́ ni ọ́. Ọlọ́run fẹ́ràn rẹ, ó sì yàn ọ́, ó sì fún ọ ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó fún ọ ní ìràpadà àti ìdáǹdè. Má rí ara rẹ gẹ́gẹ́ bí ẹrú mọ́, má rí ara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ mọ́ nísinsìnyí tó ti di ọmọ Ọlọ́run. Rí ara rẹ gẹ́gẹ́ bí ẹni tó ti rí ìdáríjì gbà. Nítorí náà ṣoore fún àwọn ọmọnìkejì rẹ, dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Mọ̀ wípé àwọn náà wọ́n tọ́ ní ẹni tó nílò àánú, wọ́n tọ́ ní ẹni tó nílò ìdáríjì ẹ̀ṣẹ̀. Mo gbàdúrà wípé oore ọ̀fẹ́ yóò pọ̀ sí fún wa kí a lè dáríjì ara wa àti ọmọnìkejì wa gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dáríjì wa. Mo fẹ́ kí a gbàdúrà
tọkàntọkàn pé Ọlọ́run mo gba oore ọ̀fẹ́ tuntun, mo gba oore ọ̀fẹ́ tuntun láti dáríjì ọmọnìkejì mi gẹ́gẹ́ bí mi náà ṣe rí ìdáríjì gbà. Mo gba oore ọ̀fẹ́ tuntun pé mi ní gbàgbé láéláé wípé o ti wẹ̀ mí nù nínú ẹ̀ṣẹ̀ mi, pé o ti dáríjì mí, pé mi ń ṣe ẹlẹ́ṣẹ̀, mo jẹ́ àyànfẹ́ rẹ, mo jẹ́ ẹni tó yànfẹ́, mo sì jẹ́ ọmọ rẹ lóòótọ́, mo jẹ́ ẹni tó fi ìfẹ́ rẹ fẹ́ lọ́fẹ̀ẹ́ títí ayé. Mo gba oore ọ̀fẹ́ yìí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwọ tó ń gbọ́ mi, o mọ̀ pé o ti fàyè rẹ fún Jésù, fẹ́ fún wa ní àǹfààní láti gba àdúrà àtúnṣe, àdúrà nínú padà láti fàyè wa fún Jésù lọ́tun. Ìwọ tó mọ̀ pé o ti fàyè rẹ fún Jésù sẹ́yìn, àmọ́ o ti bọ́ sínú ẹ̀ṣẹ̀, o sì ṣáko lọ, o fẹ́ wá padà wálé, o fẹ́ sọ Ọlọ́run di bàbá rẹ padà. Àǹfààní ń bẹ fún ọ lónìí láti padà wálé pẹ̀lú àdúrà yìí. O fẹ́ kí wọn náà gbàdúrà ronúpìwàdà yìí, àdúrà gbàgbọ́ ni. Kó sọ fún Ọlọ́run, kó gbàgbọ́ lóòótọ́, kó jẹ́wọ́ Jésù Kristi Olúwa àti olùgbàlà rẹ. Sọ fún Ọlọ́run pẹ̀lú ohun àdúrà yìí, kó sọ tẹ̀lé mi. Sọ wípé lórúkọ Jésù Kristi, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ Ọlọ́run bàbá mi lónìí. Mo jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi sí ọ. Tó bá mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, dárúkọ wọn, kó jẹ́wọ́ rẹ̀ níwájú Olúwa. Mo jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi níwájú rẹ, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbàgbọ́ tọkàntọkàn pé lóòótọ́ ni Jésù Kristi wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíǹde ní ọjọ́ kẹta, ó gòkè ré ọ̀run láti jókòó sí ọwọ́ ọ̀tún bàbá. Láti òní lọ, mo jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi lọ́tun. Jésù Kristi wọnú ọkàn mi wá, sọ mí di àtúnbí, kó jẹ́ ọba àti bàbá fún mi. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè, ẹ mú kí ohun àtijọ́ kí ó kọjá lọ, ẹ sọ mí di ẹni ọ̀tun, ẹ sọ mí di ẹ̀dá titun ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwọ tí o bá ti gbàdúrà yẹn, mo tọkàntọkàn mo kí ọ kú oríire, ayọ̀ ń bẹ nípa rẹ nítorí rẹ nínú ayé àti lọ́run. Mo sì gbàdúrà fún ọ pé adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ láti òní lọ, kó má dẹ̀ṣẹ̀ mọ́, o gbogbo di ọ̀tun nínú ayé rẹ. Abárí ìpọ́njú tàbí ìjìyà tó ń bẹ nínú ọ̀rọ̀ rẹ, tó ń bẹ nínú ayé rẹ lónìí, gbogbo ìpọ́njú yẹn dópin, ìjìyà yẹn dópin. Mo pa á láṣẹ fún ọ, o gbogbo di ọ̀tun. Bẹ́ẹ̀ ni ó sì rí kò yí padà. Jésù Olúwa wa. Mo fẹ́ kó kọ sí mi, kó jẹ́ kí gbogbo àwa ọmọ ìjọ yìí, gbogbo àwa tá wà lórí òkè, ká mọ̀ pé lóòótọ́ ìwọ náà wà lára àwọn tó fàyè wọn fún Jésù lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wa. Ká bá lè máa gbàdúrà fún ọ, ká bá lè máa tọ́ ọ sọ́nà, ká darapọ̀ mọ́ ìdàgbà rẹ nínú ohun ti ẹ̀mí. Bẹ́ẹ̀ ni ká lè jùpọ̀ máa jọ́sìn sí Ọlọ́run, máa júbà Ọlọ́run lóòrèkóòrè. Bẹ́ẹ̀ ni àwa tá a mú ọrẹ wá lónìí, mo fẹ́ ká fọrẹ wa sílẹ̀. Ọrẹ ìjọsìn ni, ọrẹ ọjọ́ ìsinmi, ọrẹ ìdámẹ́wàá wa ni ká fi sílẹ̀ níwájú Olúwa, tá a fẹ́ fi bu ọlá fọlọ́. Kì í ṣe àfipáṣe, àfi tọkàntọkàn tinú ṣe ni, pé a mọ̀ọ́re, pé a fẹ́ràn Ọlọ́run, pé a mọ rírì pé Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, ó sì fẹ́ wa lọ́fẹ̀ẹ́. Ká fi ọrẹ lẹ̀ fún Ọlọ́run láti fi júbà rẹ̀. Mo gbàdúrà gbogbo ọrẹ àti ohun tá a filẹ̀ fún Ọlọ́run láti bu ọlá fún Ọlọ́run, láti mú kí iṣẹ́ ìránṣẹ́ máa tẹ̀síwájú lónìí, gẹ́gẹ́ bí ìtòyè ìfẹ́ wa sí Ọlọ́run, pẹ̀lú ìtòyè ìrírí wa pé ìdánilójú pé Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá lótòótọ́. Mo yà á sí mímọ́. Mo sì gbàdúrà wípé kó mú fún wa ìkórè tí ò yẹsẹ̀, kó mú fún wa ìkórè tí ò yí ìtàn ayé wa padà. Bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà. Mo gbàdúrà fún gbogbo ènìyàn tó ń bẹ lábẹ́ ohun yìí, èyí tí ìgbàgbọ́ ń rọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́, èyí tí ìgbàgbọ́ sì rọ̀ mọ́ ìpè yìí. Mo pa láṣẹ, ọ̀sẹ̀ yóò fọ rere fún wa, oṣù yóò fọ rere fún wa, ìwọ̀nba ọjọ́ tó kù nínú ọdún yìí yóò fọ rere fún wa. Ọlọ́run lórúkọ Jésù yóò dá sí ọ̀rọ̀ wa. Gbogbo àwọn tá à ń retí lọ́dọ̀ Ọlọ́run lórúkọ Jésù, Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa. Mo gbọ́ létí mi pé ìdè já. Ìwọ tó ń gbọ́ mi tó wà lábẹ́ ìdè àìsàn, ìdè àìní, ìdè ìdádúró, ìdè ọ̀dá, abárùkàpà, ìdè ìjì, mo pa á láṣẹ fún ọ, ìdè rẹ já lónìí lórúkọ Jésù Kristi. Gbogbo ìdè, gbogbo tó bá fara pẹ́ ìdè, tó bá ń jẹ́ ìdè nínú ọkàn rẹ, nínú àgọ́ ara rẹ, nínú ayé rẹ, nínú àyànmọ́ rẹ, mo pa á láṣẹ fún ọ ní orúkọ Jésù Kristi. Ìdè rẹ já, ó di òmìnira. Bẹ́ẹ̀ sì ni bá sínú òmìnira Kristi. Ẹnikẹ́ni tí ọmọ bá sọ di òmìnira, ó di òmìnira nítòótọ́. Mo pa á láṣẹ fún ọ, ó di òmìnira nítòótọ́. Bẹ́ẹ̀ ni mo kí ọ káàbọ̀ sínú ìkórè òmìnira àwọn ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni yóò sì kó ìpadà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Títí a fi pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ má ṣe gbàgbé o, ẹ má ṣe gbàgbé, gbogbo ènìyàn tó ti di ọmọ Ọlọ́run nítòótọ́, ó ti rí ìdáríjì gbà. Ire o.